orúkọ yín àti àwọn ipò tẹ́ dì mú. I am Chief olóyè Síkírù Àkàngbé Àyìlára. Èmi ni alága gbogbo àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ìjọba ìbílẹ̀. Kì í wá ṣe èèyàn nìkan ṣoṣo o. Ní Nigeria Union of Pensioners trustee ni mo jẹ́ mbẹ̀. Mo sì wà nínú admin council, executive council and council. Ní ìgbà tí wọ́n dá àwọn ìgbìmọ̀ tó máa san owó àwọn ìjọba òṣìṣẹ́ fẹ̀yìntì, nítorí pé ní gbogbo ìjọba ìpínlẹ̀ tó wà ní Nàìjíríà wọ́n yan iléeṣẹ́ kan kó máa ṣe àkóso àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ìjọba ìbílẹ̀ àti ìjọba ìpínlẹ̀ ní Ogun State. Again, níbi tí wọ́n ti máa ń pín owó tó bá dé láti Àbújá fún àwọn ìjọba ìbílẹ̀, mo wà gẹ́gẹ́ bí aṣojú níbẹ̀. Àwọn nǹkan tí mo ṣe ń bá kiri. A rí ẹ̀dà lẹ́tà tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ògùn tí wọ́n kọ sí gómìnà ìpínlẹ̀ Ògùn, aṣòfin àgbà Ìbíkúnlé Amósùn, pé láti ẹ̀hónú wọn hàn. Ṣùgbọ́n ní ojú ewé kẹta níbi tí àwọn 10 buwọ́lù, ẹ̀yin gẹ́gẹ́ bí alága kò sí orúkọ yín àti ìbuwọ́lùwé yín nínú lẹ́tà náà. Èmi náà rí bẹ́ẹ̀ o, àfìgbà tí wọ́n fún mi ní ẹ̀dà ìwé tèmi wá. Gbogbo ìgbà tí wọ́n kọ kíní wọn kò jẹ́ kí n mọ̀ rárá. Ṣùgbọ́n mo rò pé okùn wọn lẹ́mìí mi. Ṣùgbọ́n ìgbà tèmi náà ka ìwé yẹn, inú mi dùn pé wọ́n rí wípé mò ń ṣe gudugudu méje yàrá mẹ́fà. Wọ́n sì sọ pé ìdarí tí mò ń darí ìtàwọn o, àwọn ò rí ìbànújẹ́ mẹ́ rárá. Lára àwọn tí wọ́n láwọn ń fẹ́, wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ nítorí bí ìjọba ò ṣe san owó, pé àwọn ọmọ ẹgbẹ́ ń kú, àti pé gómìnà ti gbé àwọn kúrò níbi tó yẹ kí owó àwọn tètè máa jáde, ó ti gbé wọn sí abẹ́ alábòjútó owó àgbà àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ tí ó dàbí ìnira fáwọn. Òótọ́ ni ó ya gbogbo wa lẹ́nu, ó ya èmi pàápàá tí mo jẹ́ alága wọn lẹ́nu ní ìgbà tí mo rí wípé gbogbo agbára tí ilé tí ìjọba àpapọ̀ tí wọ́n ní kó máa san owó fún wa, kó máa ṣètò owó wa, tó jẹ́ pé gbogbo agbára yẹn, gbogbo ìṣètò owó yẹn, níṣe ni gómìnà wa wọ́n kàn gbé kúrò níbẹ̀, wọ́n wá kàn gbé lọ sí ilé ìṣúná ìjọba ìpínlẹ̀ Ògùn. Kò sì sí òfin kan tó fún wọn láṣẹ láti ṣe bẹ́ẹ̀. Àtèyí tó wá láti Àbújá ni o, àtèyí tí Ogun State pàápàá tí wọ́n adopt ni o, àtèyí tí wọ́n amend ni o, kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀. Àwọn tí ó yẹ kó máa ṣe ètò bí wọ́n ṣe máa san owó fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ti state àti ti local government, wọ́n fi sínú òfin yẹn. Ṣùgbọ́n ó ya èmi gan lẹ́nu wípé ní ìgbà tí gómìnà wa dé, òfin yẹn kò mú un lò. Tó bá wá rí bẹ́ẹ̀ sà, ó wá yẹ kí ẹ bá wọn buwọ́lùwé yẹn. Nígbà tí wọ́n fi lọ mí, ẹ ò mọ̀ pé bí wọ́n ṣe kiri yìí, wọ́n rí wípé gbogbo ìpẹ̀tù tí mò ń pẹ̀tù sí wọn lọ́kàn, ó dàbí ẹni pé mò ń dì wọ́n mú kí ejò bù wọ́n jẹ ni. Àní tòótọ́ Ọlọ́run, ejò yẹn ń bù wá jẹ. Ó ń bù wá jẹ. Lọ́nà wo sà? Kò ṣe tẹ́lẹ̀, tó bá ti di nǹkan bíi 28 oṣù a máa gba pension wa. Ṣùgbọ́n sìn kò tiẹ̀ lọ́jọ́ mọ́. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, a ò tí ì gba pension January. Ti December, February la ṣẹ̀ṣẹ̀ gbà. Whereas òfin tó dá à ń pe iléeṣẹ́ kan ní JAC, Joint Allocation Account Committee, níbi tí wọ́n ti ń pín owó ìjọba ìbílẹ̀,
front line charges náà fi wá sí gómìnà ti wá ó ti yọ wá kó ń bẹ̀ pátápátá a ò sí ń bẹ̀ mọ́. ṣé kìí ṣe pé nítorí pé ẹ pawó wọlé fún ìjọba mọ́ ni. àwọn ti state náà ò pawó fún ìjọba èyí tó yà wá lẹ́nu ni pé ní ìgbà tí wọ́n gbé owó sísan wa tí wọ́n gbé gbogbo ìsanwó àwa òṣìṣẹ́ fẹ̀yìntì ìjọba ìbílẹ̀ tó gbé e lọ sí Ministry of Finance ṣe pé àwọn state officer ló wà ńbẹ̀ wọ́n wá ṣèjì péde wa wọ́n gbé tiwa wọ́n gbé fún ti àwọn state wọ́n mú ti state wọ́n wá gbé fún wa a ò dúró bẹ́ẹ̀ o a ti wọ́ wọn lọ ìgbà tá a kọ lẹ́tà sí ọ̀dọ̀ gómìnà oníkà lọ sọ́dọ̀ secretary to state government accountant general kú wọ́n bẹ̀ pé àwọn kọ́ làwọn san owó wa a fi hàn gbogbo alert a fi hàn SSG ìyẹn sọ pé kí wọ́n lọ yọwọ́ kúrò nínú pé wọ́n san owó wa kí wọ́n jẹ́ kí oníṣẹ́ ó ṣe iṣẹ́ tó jẹ́ tiẹ̀ wọn ò gbọ́ a tún wọ́ wọn lọ sí House of Assembly House of Assembly tún pa láṣẹ wípé láti December ọdún tó kọjá lọ́hùn kì í ṣe tó kọjá yìí kí wọ́n lọ jáwọ́ kúrò ní pé wọ́n sanwó wa di bí mo ṣe ń sọ wọn ò jáwọ́ o. tí ìjọba bá wá kùnà láti ṣe nǹkan tẹ́ ẹ sọ ń bí ìgbésẹ̀ wo lẹ máa gbé. èmi ò lè sọ ìgbésẹ̀ tí wọ́n máa gbé nítorí pé oríṣiríṣi ìgbésẹ̀ ni wọ́n ti ń là sílẹ̀ yìí láti bí ọdún iṣẹ́ kó di ọdún keje ń sìn tí gómìnà wa débẹ̀ ìgbà tó ti débẹ̀ kò san gratuity kọ́bọ̀ fún local government pensioners and primary school teacher retirees ó sì ìyẹn láti wọ́n sanwó yẹn dé February 2011 ní wọ́n ti san gratuity èyí tó wá yà wá lẹ́nu wọ́n sọ ti state dé 2015 èyí tó wá burú jù ní pé wọ́n ní àwọn oríṣiríṣi ilé ìtẹ̀wé ìgbóhùnsáfẹ́fẹ́ ni wọ́n sọ pé gómìnà wa sọ pé òun ò jẹ ẹ̀yọ̀kan lógún whereas gratuity wà lọ́rùn ẹ̀. ti local government pensioners and primary school retirees láti February 2011 kò san kọ́bọ̀. ẹni ẹ lè sọ ohun tí àwọn tó kọ lẹ́tà máa ṣe. ìgbésẹ̀ tí wọ́n bá ti fẹ́ gbé níbi tọ́rọ̀ dé ń sìn ṣe mọ̀ pé inú mi ti ẹ̀dùn tí wọ́n ti sọ pé àwọn gbà mí gẹ́gẹ́ bí adarí àwọn gbogbo ìgbésẹ̀ tí wọ́n bá ti fẹ́ gbé ń sìn ó ti rí pé kí n tẹ̀lé wọn lẹ́yìn kì í tẹ̀ ṣe pé kí n tẹ̀lé wọn lẹ́yìn o tí wọ́n bá ti là á kalẹ̀ tí bá ti rí pé ó bá òfin lọ kò gbọ́dọ̀ ṣe aṣíwájú. jẹ́ kí n sọ kínní kan oríṣiríṣi ẹ̀sùn náà fi kàn mí. ó dé stage kan ní bóyá gómìnà ó ti fún èmi lówó báǹkù kan ní ìṣe jẹ́ káwọn ṣe ìfẹ́ inú àwọn kan sọ pé bóyá lóṣooṣù ní gómìnà fún mi lówó ṣùgbọ́n láàrin èmi àtọlọ́run àti gómìnà wọ́n mọ̀ pé èmi ò kì í gba owó ẹ̀ even mo ṣe fẹ́ràn gómìnà mo fẹ́ràn gómìnà kan gbogbo wọn sì mọ̀ bàbá gómìnà ẹ̀gbọ́n gómìnà ni gbogbo wọn ń pè mí ṣùgbọ́n nígbà tí gbogbo ìgbà tó ti débẹ̀ mo ṣègbéyàwó fọ́mọ obìnrin ọkùnrin lọ fẹ́yàwó obìnrin lọ ilé ọkọ even nígbà tí ìyàwó mi kú tá a ṣe ní May last year gómìnà ìṣẹ́gun fún mi ní kọ́bọ̀ kò play any part anywhere but ní gómìnà mi ni mo sì láìpẹ́ so àwa lóyà sí mo sì méèkì gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mi pé kan lóyà sí tòun náà fẹ́ wọ́n sì ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó fi ń sọ fún wa. títí dìgbà tí àwọn tó kọ lẹ́tà bá máa lè sọ ohun tí ìgbésẹ̀ tó kàn tí gómìnà tàbí tíjọba ìpínlẹ̀ Ògùn bá ti ṣe nǹkan kan a máa kàn sí